Ọlọ́run ọba Olódùmarè, ojúmọ́ mà tún ti mọ́ lónìí, a ti ń wá jíjẹ mímu wa lọ. Ọlọ́run má jẹ́ á jáde lékú lọ́wọ́, má jẹ́ ká jáde lé àrùn lọ́wọ́. Jíjẹ mímu là ń wá kiri, ohun tá máa jẹ là ń wá lọ, má jẹ́ bá kó sọ́wọ́ ohun tó máa jẹ wá. Ọlọ́run ọba Èdùmàrè, ìwọ ni ọba tó ní ìṣọ́ lọ́dọ̀. Ọlọ́run fi ìṣọ́ tó péye fi ṣọ́ wa láàárọ̀, fi ṣọ́ wa lọ́sàn-án, fi ṣọ́ wa lálẹ́, kó fi ṣọ́ wa lóru. Bí a ti ń wá jíjẹ mímu lọ lówùúrọ̀ yìí, ojúmọ́ tó mọ́ lónìí, Ọlọ́run, ọ̀yẹ́ ti là, ọ̀yẹ́ owó, ọ̀yẹ́ ọmọ, ọ̀yẹ́ àlàáfíà, ọ̀yẹ́ ẹ̀mí gígùn, jẹ́ kó là fún gbogbo wa. Jẹ́ kọ́kàn wa balẹ̀, Ọlọ́run, jẹ́ ká rí jẹ, jẹ́ ká rí mu Èdùmàrè, jẹ́ ká rí ná, jẹ́ ká rí lò. Ní gbogbo ibikíbi tí ajé wa bá wà, Olódùmarè, jẹ́ kó wá wa wá. Jẹ́ káwa náà rìnrìn ká pàdé wa jiyàn lọ́nà. Bá wá ti wù kí ibi máa bọ̀ lẹ́yìn wa, Èdùmàrè, má mà jẹ́ kó bá wa. Tó bá ń lọ níwájú, Ọlọ́run ọba o, má mà jẹ́ káwa náà bá. Má jẹ́ ká ṣe kòǹgẹ́ láburú, má jẹ́ ká burú ṣe kòǹgẹ́ wa. Gbogbo lílọ bíbọ̀ wa, a fi lé wọ Ọlọ́run ọba Èdùmàrè lọ́wọ́. Ẹ máa pa wá mọ́, ẹ máa ṣalátìlẹ́yìn wa, ẹ máa ṣàbò lẹ́yìn wa. Ọlọ́run, ẹ̀yin ni ọba tí a kò ní fi wé ẹnìkan, tẹ́nìkan ò sì ní fi wéra ẹ̀. Ọlọ́run lọ́ba nílé ayé yìí tí ò pé méjì. Ẹ máa ṣalátìlẹ́yìn wa, ẹ máa ṣaláàbò lẹ́yìn wa, ẹ máa dáṣọ àṣírí yín bò wá, ẹ máa dájọ àlá yín bò wá, ẹ máa ṣọ́ wa ní lọ́jọ́ gbogbo. Gbogbo lílọ bíbọ̀ wa á fi lé Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ ká máa lọ ire, ká máa bọ̀ ire. Tá bá ń lọ, ká máa dé. Ọlọ́run Olódùmarè kó gba àdúrà wa. Gbogbo mùsùlùmí ayé, wọn ò lẹ́ni méjì tí wọ́n máa fi ọ̀rọ̀ wọn lọ ju Ọlọ́run Olódùmarè lọ. Gbogbo kìrìsìtẹ́nì àgbáńlá ayé, wọn ò lẹ́ni méjì tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wọn lọ ju Ọlọ́run ọba Èdùmàrè lọ. Àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀, wọn ò lẹ́ni méjì táwọn náà fẹ́ fi ọ̀rọ̀ wọn lọ ju Ọlọ́run ọba Èdùmàrè lọ. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run wá wọlá gbogbo àwọn aṣíwájú ìsìn yìí. Ọlọ́run, gbàdúrà wa, gbé ẹ̀bẹ̀ wa, gbàdúrà wa. Èyí ni àdúrà tí a gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Èyí náà ni àdúrà tí a gbà. Ọlọ́run, má ṣàláì gbàdúrà wa, má ṣàláì tẹ́wọ́ gbàdúrà wa ní orúkọ ọláńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àmín, àmín, àmín náà ya Rabbi. Ọlọ́run Olódùmarè, ẹ gba àdúrà wa síwájú sí i ní orúkọ alágbàwí wa sí ọba Èdùmàrè, ní orúkọ Ifá, ní orúkọ Ọ̀rúnmìlà bára gbọ́mìrègùn, alágbàwí wa sí ọba Èdùmàrè. Gbàdúrà wa o, àṣẹ, àṣẹ, àṣẹ o. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching.